Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Okay, all right. Ẹ má bínú o. Sherry ọ̀rọ̀ ń lọ sí ọdún méjì báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n support yín. Náà fẹ́ kẹ́ gbèrè ìtìjú. Pé ẹ̀yin nìkan náà rí nínú ẹbí tó jáde. Tí gbogbo àwọn true justice seekers tó ń pariwo. Bàbá ló ná ọmọ ẹ̀ tó kú. Bàbá nìkan ló ń béèrè justice. Now, àwọn ẹbí wo ni ẹ wá rí nísìnyí tẹ́ lọ bá? Tí wọ́n decide nǹkan tẹ́ ń sọ yìí fún yín tá a rí wọn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Bàbá, ẹ ṣe mistake. Ẹ ṣe mistake. Ẹ má jẹ́ kó máa sọ yìí pé wọn ò lè tẹ́ bá ṣe mistake pé kó máa sọ fún yín. Èébú ni ò dáa. Kó má bú yín. But ó kù sọ́wọ́ oníkálùkù o because orí ibi tá a wà yìí kò sẹ́ni tó ra kinní fèèyàn kankan. Oníkálùkù láti inú ilé ẹ̀. Mo rántí ìgbà kan one man ó lóhun mẹ́mbà yín tó jáde lásìkò ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí justice bẹ̀rẹ̀ tó ní ẹ máa ń ṣe bákan ẹ máa ń wà láìtàláì agbéṣépè kò sí ń tà sọ tán. Ẹlòmíì máa yìí ní fídíò yẹn lọ́wọ́ ṣùgbọ́n ó jẹ́ ẹ̀dùn ọkàn yìí pé ẹ wá jẹ́ kí àwọn nǹkan tí àwọn people yẹn ń sọ kó máa fẹ́ wá máa wá sí ìmúṣẹ. Ó dùn mí because I love you so much. But níbi tá a dé yìí ẹ̀yin lẹ́ni nǹkan yín o bó bá ṣe wù yín lẹ ṣe lè ṣe tẹ́ bá lẹ fẹ́ lọ sin ọmọ yín báyìí oníkálùkù. But mo tún fẹ́ kẹ́ rántí pé ọ̀rọ̀ tó máa ń jà fún nǹkan ní ìlú náà kí ìlú lè dá ní o kí irú ẹ̀ kó má bàa máa ṣẹlẹ̀ kó má bàa máa rí báyìí òun ni tá à ń jà sí. Kì í ṣe pé ká lè jí Mohbad dìde kò possible. But nígbà tí irú eléyìí tá bá wá ń rí QH radio mo rántí ìjọ́ tí mo gbọ́ nǹkan kan lórí ibẹ̀ nígbà tí ṣé ìyàwó náà gbé lọ síbi àbí kí ni mo ti ẹ̀gbọ́njọ́ náà lọ́hùn wípé ẹni tí ìyá Mohbad bá wá bá yín ọ̀nà wà àbí kíní kan àbí or something like that tí mo sáré láàárọ̀ ọjọ́ yẹn lọ sórí platform kan pé a ní kẹ́ má papọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àyanjú kíní but a ti mọ ibi tá à ń lọ ń sìn. Ẹ bá a ṣe kọmọkọmọ mọ́ mi wá. Ẹ ṣe a ti mọ ibi tá à ń lọ tèmi ni wípé kí oníkálukú ṣáà take care health ẹ̀ ká má torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ànírí kú àdẹ̀nífẹ̀mí ara wa ṣòfò. Àmín. Ṣùgbọ́n tẹ́ ṣe yìí gbogbo tẹ́ ń sọ yìí ó kù díẹ̀ káàtó kì í ṣe tèébù o kì í dẹ̀ ń ṣe tìjà ṣùgbọ́n ẹ máa rò ó dáadáa kẹ́ tó wá sọ̀rọ̀ a mọ̀ pé true colour lẹ́sẹ̀ ń gbé jáde fún wa ṣùgbọ́n ọlọ́run ọlọ́jọ́ èní kò ní jẹ́ ká jẹ̀bi àdẹ̀ ní kábàábọ̀ lórí ìrìn àjò yìí gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ mú fọ́tò wa àbópẹ́ orí wa láburú back to sender lọ́lọ́run máa ṣe. Mo kí gbogbo onílé àlejò lọ́kùnrin ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o gift mi I will send it back to you mi ò ẹ ṣé mo dúpẹ́ kì í ṣe ti kínní ṣùgbọ́n ẹ jẹ́ n fi nǹkan kan kún àwọn tó ń gba nǹkan àwọn òsì tó ń gba nǹkan ẹ jẹ́ kí n sọ fún yín àwọn náà ní data àwọn tó fi ń ṣe wọ́n ń jókòó hours ohun tí ò bá dẹ̀ ti mú ẹbí tó ń gba nǹkan lórí ìrìn àjò yìí kó dá gbogbo ẹ̀ kó kó gbogbo ẹ̀ padà síta èpè ò lè mú òsì tó bá gba nǹkan wàhálà wọn ni wọ́n ń jẹ oògùn ìran ni wọ́n jókòó tì. Ṣó ti yé ẹ má rò wípé Mohbad kan ló ń fún ọ lówó inú dídùn ló mú orí yá tí orí bá wú àwọn èèyàn
lọ́ fi ń fún àwọn èèyàn ní nǹkan so màá fẹ́ kí a kó yẹn dànù pé nítorí kinní ọ̀rọ̀ Mohbad tán bá wá ṣe kinní kan àbí nǹkan kan no bàbá ẹ jọ̀ọ́ ẹ rectify situation yẹn I'm begging you All right. ẹ má fojú yẹn wò ó Ẹ ṣé gan ma. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa Ẹ ṣé gan ma. ẹ ṣé thank you so much thanks for having me. Thank you, ma. King. Brother ti ẹ kan sàn. Yeah, Pastor. Yeah, mo kí yín sà ẹ kúṣẹ́. Mo kí gbogbo àwọn panelists wa as well. Mo dẹ̀ kí àwọn tó wà ní comment section as well. Ṣé rí ìgbà tí bàbá fi sọ̀rọ̀ last yìí? Mo wà lórí platform mo gbé spy account mi wọlé síbẹ̀. Just only one comment ni mo comment níbẹ̀ lọ́jọ́ yẹn. Mo ní who is fooling who? Wọ́n block mi ní straight. Kì í ṣe mútu, wọ́n block mi ní straight. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí issue Baba Mohbad? Kí Ọlọ́run ọba jọ̀ọ́ kó fi orí jì mí torí pé èmi ò mọ̀ dájọ́, mi ò dájọ́. Mo rí wọn gẹ́gẹ́ bí ẹni pé aláìmoore. Mohbad mọ̀ wípé bàbá òun ò ní family, kò sẹ́bí tó lè ṣe ó mọ́nú family tóun ti jáde wá. Mohbad gangan fúnra ẹ̀ ló mọ̀ tó fi sọ wípé àwọn ẹbí wo ṣé ẹ fìgbà lọ́ba lè rò bẹ́ẹ̀ pé Mohbad ń sọ ni. No, tó ń sọ fún Wùmí lọ́jọ́ yẹn ó tí mọ nǹkan kan wò ó. Gbogbo nǹkan tó ń sọ lọ́jọ́ yẹn ń rí fà sí gbogbo àgbáyé, àwọn fans, àwọn ẹbí ẹ̀ tó wà gbogbo àwọn Nigerians all over the world. Gbogbo á sì dìde. Ẹ̀yin náà dẹ̀ sọ gbogbo ayé ẹ gbà mí o, gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o, àti jáde wá gbogbo àwọn fans, gbogbo àwọn èèyàn á jáde wá, public wọn jáde wá. So nítorí pé owó ti wá dénú àkáǹtì yín, ẹ wá misbehave. Irú QH radio yẹn àìmọye ìgbà mi ti máa wà lórí platform tó máa ń dáwó níbẹ̀ yẹn. Wọ́n gbogbo fans wọn wà all over the world. Máa yẹn try lórí Baba Mohbad o. Ó ti pọ̀ jù. First owó tó máa ó kó wá láti Ghana, ó kó wá sí Nàìjíríà ni. Invitation tí Baba Mohbad fi wá sí Ghana, ṣé Baba Mohbad ló ná gbogbo owó ẹ̀ ni? Àwọn fans ẹ̀ ló ná gbogbo owó ẹ̀ o. Gbogbo oúnjẹ tí wọ́n jẹ, gbogbo hòtẹ́ẹ̀lì, gbogbo everywhere tó ń ṣe Baba Mohbad ló ná owó yìí ni? Nàìjíríà ó ti pẹ́ ta ti ń fi bí sólóore. Nigerians ó pẹ́ ta ti ń ṣe ibi ká máa fi sólóore yìí. Now, most especially Yorùbá. Yes. Òun ló fà á tèmi gangan fúnra mi tí mo fi ṣe a little bit research lórí Baba Mohbad. Mo ṣe just little bit research lórí wọn. CAN, which is a Christian Association of Nigeria. Ìgbà mélòó ni wọ́n fi dá sí ọ̀rọ̀ Baba Mohbad? Ṣé bí wọ́n sọ pé prophet ni? Àbí wọ́n sọ pé wọ́n dẹ̀ ń run church àbí? Fine. And mo fi pé sọ wà fully registered under the CAN. Ìgbà mélòó ni CAN gangan ti dá sí ọ̀rọ̀ wọn? No wonder. Gbogbo the whole governor, gbogbo àwọn commissioner, gbogbo àwọn ará Èkìtì, gbogbo àwọn mélòó ló dá sí ọ̀rọ̀ Baba Mohbad gangan fúnra rẹ̀. Ilé wọn, ó ní ilé là ń wò ká tó sọ ọmọ lórúkọ. Mo dájúdájú ilé wọn ò dá tilétilé ni. That is why ìyá Mohbad gan sọ ó ti fìdí ẹ̀ múlẹ̀. Jòsí ló ń pe jòsí wo ẹni tẹ́yàn bá jọ ń fi àyà gbẹ́ ṣé ẹ̀ níjọ mọ́ wá ara yín ni. Wọ́n ti mọ́ wá ara wọn náà. Wọn ò wá láti inú ẹbí tó dáa. Wọ́n dẹ̀ bàbá yẹn fúnra rẹ̀ ti demonstrate. Gbogbo ìgbà tí Lady Coffee tí Coffee fi ń pe àwọn èèyàn lórúkọ tó ń wọ́ àwọn èèyàn nílẹ̀, tó ń wọ́ platform nílẹ̀, tó ń wọ́ wọ́n ṣe títí QH radio wọ́n tún gbé picture jáde síta. Ẹni tẹ́ ẹ mọ̀ ẹ wá ńlá lé ẹ bu tó ń bá ń generate owó fún Baba Mohbad. Wọ́n generate owó sínú GoFundMe. Síbẹ̀síbẹ̀ ẹ̀ ń bu ẹ̀ ńlá lé ẹ̀. Baba Mohbad ò lè sọ pé rárá ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Ṣé bí wọ́n sọ wípé alábòkun ní àbí nǹkan tí mo sọ àbí kéèsì tí mo gbé wá lónìí ṣé mo very nice case, very tender case. Now wọn ò lè sọ wípé Baba Mohbad jíjáde tó jáde lọ́jọ́ yẹn mò ń wò mo rò bẹ́ẹ̀ pé ó máa sọ̀rọ̀ tó ní làákàyè
gbogbo ọ̀rọ̀ yẹn kò sí kankan tó ní làákàyè ó tún wá agídí ọkàn yẹn ti pọ̀ jù wọ́n wà bold enough láti máa sọ pé àwọn Èkìtì alágídí kì í ṣe gbogbo Èkìtì ló lágídí kì í ṣe gbogbo Èkìtì ló máa àwọn dogmatic idea kì í ṣe gbogbo àwọn Èkìtì ló ń ṣe bẹ́yẹn ló ń hùwà bẹ́yẹn. No, I respect àwọn Èkìtì people Èkìtì parapọ̀ gbogbo wọn bó ṣe wà yẹn mo respect wọn. They are very, very nice and intelligent people. So how dare you compare yourself with pé àwa? That is plural. Àwa yẹn ó lè sọ pé gbogbo yín pátápátá lẹ́kìtì pé lágídí. Àwọn intelligent people wà lẹ́kìtì. Mo mọ̀ wọ́n dáadáa. Wọ́n dẹ̀ were very, very nice people. They cares a lot. Wọ́n lè ní àwọn one or two things lọ́wọ́, but Baba Mohbad to demonstrate that the family that this man came from is a very, very deadly and very, very bad family. Ó ti fi hàn. Ní ìgbà tí kí irú tẹ́ fi lè wọ́ QH radio nílẹ̀ èwo wá ní ti olórí ẹbí tẹ̀ nílé wọ́n lè. Èmi ò tiẹ̀ dùn tèmi. Èwo wá ní ti àwọn míì ṣé rí ó yẹ kí inú ẹnìkan sọ recently ó lé ní kí inú wọn máa dùn nígbà tí silent kíní kan the silent tó jáde I mean the Mr. Yomi tó gbé kíní NGO ẹ̀ jáde tí gbogbo abẹ̀rẹ̀ sí níjà ó yẹ kí inú bàbá dùn ni. Àtúndí more force níbẹ̀ yẹn ẹni tó wọ́n sọ pé ó ní is because wọ́n fẹ́ jẹ́ àwọn àṣírí kó leak jáde bọ̀bọ́ yìí máa dúró lórí toast tó jẹ́ wípé kò yẹ kó fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ so therefore wọ́n fẹ́ káṣírí ó jáde so ìdí nìyẹn tí bàbá Mohbad tí wọ́n fi lè gba wọ́n lè jọ bá wọ́n wo ìpapọ̀ bàbá yẹn láti fẹ́ drop Mr. Yomi ni wípé rárá má kó bá mi torí pé kí ni bàbá yìí ti mọ a lot of things nínú ikú tó pa ọmọdé yẹn ṣẹ́rí géèmù tó wọ́n ń play ní ìsìn based on my research géèmù tó ń play ní ìsìn ní pátápátá kómídè kómí plan B bàbá ní ìsìn pé kómídè kómí tí no result no bounce no ball wọ́n á fall pé ó ti tó pín nǹkan tó wà nílẹ̀ ti tó pín wọ́n máa fall lé lórí that is the plan B mo sọ fún ilé ní ẹ lọ́wọ́ torí pé kí ni wọ́n fẹ́ jàlé lórí again ní ìsìn nígbà tí inquest máa close soon kí ni closed door meeting tẹ́ ẹ̀ lọ ń ṣe kí ni closed door meeting tí kì í bá ṣe pé tí inquest bá close ẹ gbọ́ kí ni wọ́n fẹ́ lọ tender ní court ṣé spending àti nọ́ọ̀sì nìkan lẹ fẹ́ lọ tender ní court ẹ ní cogent and the solid ẹ ní solid fact tẹ́ ẹ lè lọ tender tó fi jẹ́ wípé nígbà tí 15 people wà nínú ilé tẹ́ ẹ lọ wọ́ 15 people nídìí tẹ́ ẹ wá lọ Bralati odidi ọdún méjì ẹ lè ṣe so dormant odidi ọdún méjì ẹ ṣe DNA odidi ọdún méjì odidi 2 years ẹ ṣe DNA wọ́n wá dé kẹ́ ẹ da kẹ́míkà sí ọmọ yẹn lára kẹ́míkà tó ti bà gbogbo àǹfààní jẹ́ lára ọmọdé yẹn finally ó dòkú lóòótọ́ ṣùgbọ́n wọ́n ti da kẹ́míkà sí máa yẹn sọ pé nǹkan tó ń rùn níbẹ̀ yẹn ẹni tó ṣẹ́nu lab kò ṣe ní mọ̀ ó mọ̀ ìlú tí. Organophosphate. ẹ ṣe wọ́n da kẹ́míkà yẹn sí ara ọmọdé yẹn ẹni tó ń ṣiṣẹ́ ní láàbù ti máa mọ̀ pé irú kẹ́míkà ìlélẹ̀ wọ́n ti ń ṣe tipẹ́ ó dẹ̀ prove ẹ̀ jáde pé ó sọ ó ní ó máa wà very difficult nǹkan tó tún wá lágbára bẹ́ẹ̀ ni pé wọ́n ní àwọn fóònù yẹn àwọn forensic ni wọ́n ń dọ̀jì a lot of things wọ́n ń dọ̀jì pamọ́ wọn fún àwọn ní àwọn nǹkan táwọn máa fi ṣiṣẹ́ ẹ wá dákẹ́ síbẹ̀ ẹ lè sọ pé SAN is for Baba Mohbad it's not meant for Mohbad wọ́n dákẹ́ sí irú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ayé tá a wà gangan fúnra ara wa public tá a ganu sí which is a 2-3 second video yìí ní filẹ̀ tó bá fi pé ẹ̀yin ti gba one way ẹ̀pẹ́ àwọn onígbà láyé ní padà Baba Mohbad àfibiṣẹ́ olóore nìyí. This topic today ó wọ̀ tẹ̀ láti discuss lórí ẹ̀ because mo ti sọ pé mo kàn step aside láti jọ ẹni lórí ọ̀rọ̀ kéèsì mo ń step aside ni bẹ́ẹ̀ ni pé now tí bàbá yóò bá jáde kó lọ bẹ̀ gbogbo àwọn tó ti disgrace táwọn followers ó sọ yẹn mọ́ ronú òun lè bẹ̀bẹ̀ ìròyìn ọlọ́run kọ́ má bẹ̀bẹ̀ awítà ìwé ó tún sọ bàbá Mohbad bàbá yìí máa lágídí lóòótọ́ o ẹ tún sọ wípé ẹ̀yin máa mú ìwà mọ̀ stay ló bá tán ẹni tó gbòdò mọ́sùn. wọ́n ní family ti conclude family kọ́ ṣé family ló lówó tọ́nà àbí public èmi expect wọ́n ní public ti conclude they are not listening to public
He never listened to public for any. And let them return the public money, the public fund. Let them return everything back. Father said, mo san 60 àbí 60 million ni mo san. Jẹ́ kí wọ́n ṣé òun ló lówó níbo ló ti rówó? Òun lówó lọ́wọ́ ni. Ṣé bàbá Mohbad lówó lọ́wọ́ ni? Hi. Kò ṣe sọ pé owó tá a fún owó tí public King. Yes sir. King, ẹ má bínú. Yes sir. Ẹ má bínú pé mo dọ̀rọ̀ mọ́ lẹ́nu. Ṣé rí nǹkan tẹ́ ẹ understand ni pé bàbá yẹn give a F nípa anybody to dáwó fún. That was why he claimed as if he was the one that spent the money. Owó tí mo san. Ẹ̀yin tẹ́ ẹ̀ drag sóti rẹ̀ yín ẹ̀ tún wà máa drag lọ. That is why he has. Ẹ̀yin tẹ́ ẹ̀ drag ẹ máa drag mi lọ mi ò rán yín o. That is why èmi fi drag yín mo fi fa ẹ máa drag lọ. That audacity. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé òun san 16 million yẹn kí ló fi 16 million yẹn fi owó kí ló san fún ẹ jẹ́ break nǹkan down fún wọn to understand. Now, Sherry, Mohbad's body was not truly examined. Wọ́n examine egungun ẹ̀ nǹkan tó ń ṣe on the light okay. Wọ́n náà doctor yẹn sọ pé òun gé sample kan òun fi test bóyá spinal cord ẹ̀ kan bóyá kinní kan gbogbo nǹkan tí doctor yẹn sọ pé òun ṣe pátápátá until they do a thorough scan on that body. They will know if he has a fracture on his head, whatever. But wọ́n ṣe yẹn ẹgbẹ́ kan tẹnu mọ́ pé ó ní nǹkan tó yẹ kó wọ́n ṣe ìyẹn wọ́n. Ibi tó fẹ́ padà gbọ́ òyìn sí gógó sí nìyẹn pòkè ẹ jẹ́ ká tiẹ̀ ṣe thorough examination of that body. Because ẹ̀ ń sọ pé ẹ gé sample lè fẹ́ fi mọ̀ bóyá brain ẹ̀ bóyá ó crack bóyá skull ẹ̀ fọ́ bóyá spinal cord ẹ̀ kán sample ẹ̀ gé lára ẹ̀ meanwhile èyí tó yẹ kẹ́ ṣe gangan wọ́n ṣe yẹn. But if a man is coming out and said he paid 16 million ṣé òun ló ní 16 million ni? But everything he's doing is trying to do to justify how that money is being spent. Kẹ̀dẹ̀ má béèrè question lọ́wọ́ wọn mọ́. Mo sọ nǹkan kan ní ìjẹta Mr. Lati, kò ń ṣàná ìjẹta ni. Mo ní bàbá àtìgbà tí bàbá yìí ti ra mọ́tò sí ẹ̀ kò kí ń kí àwọn landlord àgbo ẹ̀ mọ́. Ẹ̀kọ́ lọ́jọ́. Ìgbéraga ni. Ibi tí ìgbéraga ti bẹ̀rẹ̀ nìyẹn. Ìgbéraga ó máa wine up ní àní kò kí ń kí wọn. Ẹ wá wọ funny thing bàbá Mr. Lati ṣe mọ̀ pé tí bá sọ ilé wa sọ pé ọ̀rẹ́ nìkan tẹ̀ tí mẹ́sẹ̀gì mi on DM mi ọmọ àlè ni mi tó ń ṣépè fún mi eléyìí tí mi bá rí màá sọ bàbá yín tún ti ń padà sóòtẹ́ẹ̀lì ó ti ń sá nílé tó gba girlfriend tó rẹ́ǹtì ilé fún ó ti ń wò pé dàpọ̀ òun ti cast hòtẹ́ẹ̀lì ni bàbá ń lò ń sìn àwa tún ti mọ̀ àwa lẹ́nu tó ń ṣiṣẹ́ hòtẹ́ẹ̀lì. Ìjọ tí bàbá jáde tó ṣe láì ló sì lọ sóòtẹ́ẹ̀lì láàárọ̀. Tẹ́ bá ní evidence ẹ̀yin náà tẹ́ bá níyàn bẹ́ẹ̀ kó fún wa evidence wo ni nǹkan tẹ́ ń sọ tẹ́ ní evidence. Ẹ ní sùúrù ṣé tàbá mú evidence sílẹ̀ náà kí lẹ fẹ́ fi ṣe. A máa bí sí i a máa mọ̀ pé nǹkan tẹ́ ń sọ. Bọ́tà kò confirm ẹ̀ ní. Kì ẹ máa kọ́ sẹ́ǹdẹ̀ sẹ́yìn nípa mi kí post ẹ̀. Post ẹ̀ sọ́dọ̀ sẹ́ǹdẹ̀ sí kí n lọ. Ìṣẹ́rí kan tó máa Mr. Lati ẹ̀ṣẹ̀rẹ́ yìí tí ẹ tún ìmọ̀ padà ẹ máa gba dragging lé ní tẹ́ ẹ bá ṣọ́ra anything ẹ máa gba dragging ẹ má defend kò tó yẹ kẹ́ defend. Mi ò defend ìbọn ní mo ní ìdẹ́bí ní ọ̀nà don't get me wrong mi ò defend mo ní we need evidence. Mr. Lati ẹ máa gbọ́ evidence ọ̀nù evidence a máa wọ evidence a máa tẹ evidence sí èmi sọ pé bàbá ti sá ní ilé tó gba girlfriend ilé tó rent fún girlfriend ó ti sá ní hòtẹ́ẹ̀lì ló ń lò. I need evidence yẹn náà. sí ẹ má wọrí àwọn kan jẹ́ kọ́ mọ̀ ni a tẹ evidence sí báyìí pé fẹ́ post ẹ̀ ní kẹ́ ẹ post ẹ̀ àwọn ò ní post irú ẹ̀ bá tẹ evidence sí but the truth is this. A lè mọ̀ pé nǹkan tẹ́ ń sọ ẹ confam a lè believe pé ẹ confam ẹ ti confam báyìí. Sherry ẹ máa confam ẹ má wọrí a máa tẹ̀ sí. The thing is this now bàbá yìí is a double standard man living a fake life living a fake life. Nǹkan tó dẹ̀ máa ń dùn bẹ́ẹ̀ ni pé gbogbo wọn tó around ẹ̀ yìí pátápátápátá ṣé wọn ò lè tẹ̀ pé kàn pè sí kọ́nà wọn bá sòótọ́ ọ̀rọ̀ ni. ṣùgbọ́n nǹkan tí mọ́mí ò yọ lọ wọ́n ní dragging ti wà tipẹ́tipẹ́
wọ́n ní dragging ti wà tipẹ́tipẹ́ evidence la need. Wọ́n ní kán máa drag wa ẹ̀yìn o. Okay, kakuku máa tẹ evidence síta. Kakuku máa tẹ evidence síta. Ẹ máa tẹ síta. Tí wọ́n bá ti ní lọ́wọ́ dá sèmi. Nǹkan tí it's all right. Màá tẹ̀ sí yẹn báwo ni. The thing is, nǹkan tí kan fi ń ṣe nǹkan tí bàbá náà fẹ́ ṣe ni. Nǹkan tó ń kó nǹkan ṣe rí ẹ̀dà pé iṣẹ́ ẹgbẹ́ ni wọ́n ní àlè fi rán ọmọ ẹni but nǹkan tí kan fi ń ṣe bàbá ti ṣe irú ẹ̀ ó dẹ̀ yìí máa ṣe jù yẹn lọ. If Baba can come out to sing for people that have donated, that have helped him, ẹ wá ní pé kó lọ caution kan fi dákẹ́ how báwo kí ló fẹ́ sọ fún kí ló máa ṣe irú ẹ̀ wo ló fẹ́ pèsè kan fi lọ́kàn pé kan fi ò bá dẹ̀ máa ṣe báyìí. Aláìmoore ni bàbá yẹn right from the beginning. Àwọn èèyàn kan máa ń fẹ́ sọ pé kìnnìkan ni ṣé Wùnmí ò sọ ń gbà pé tó bá sọ̀rọ̀ nípa bàbá yìí but mi ò justify Wùnmí o. Èmi gan confirm Sami Jojo máa gbọ́ èmi gan confirm ẹ̀ ó ṣe fèmí gan ó ṣe tèmi gan fèmí náà ó ṣe fún mi o ó ṣe kinní yẹn fún mi. So ṣá máa sọ pé àwọn tó ń sọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn wọn ò mọ nǹkan tó sọ wọn ò mọ nǹkan tó rí nípa ẹ̀ ni. wọ́n try. Èmi sì fẹ́ béèrè lọ bàbá yẹn pé kí ni Mohbad ṣe fún kó tó kú. Ó dà pé Mohbad ṣe bàbá yẹn tí ò dáríjì kó tó kú because tó bá dáríjì ni Mr. Lati kò ní fi òkú ọmọ yẹn lẹ̀ kó máa ráre bẹ́ẹ̀ yẹn kò ní wò pókè òkú yẹn kó fi òkú ọmọ yẹn lẹ̀ kó máa ráre bẹ́ẹ̀ yẹn kò ní wò pókè. So ìgbà tó jẹ́ Adéròhun mú tírú ọmọ bẹ́ẹ̀ tó bá di sọ̀rọ̀. Sami Jojo. Ẹ change network yín wá network yín o network ò kí ń da network Sami Jojo ò darí. Lọ́dún sórí igi. Request ní network mi ò ti dà ẹnìkan bọ̀ mí lọ́wọ́ ni wọ́n fi nǹkan gbá network mi ni. Sami Jojo nǹkan tẹ́ bèrè sí mo fẹ́. àti gba ẹ̀mí yes. question tẹ́ bèrè sí mo fẹ́ dáhùn bí mo ṣe yí. We're expecting so much from him and he doesn't have it. Irú ẹni tí bàbá jẹ́ gangan ló ṣẹ̀ṣẹ̀ jáde síta ẹ̀. Lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń pẹ́ ẹ sọ àárọ̀ rò pé àbíbá kan àbá àwọn kan ló ń nobody that's his way of life. Owó ló ṣẹ́pẹ́rẹ́ tẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́ tí ò bá rí bẹ́ẹ̀ tó bá ṣe pé bàbá ìwòlẹ̀ ní owó lọ́wọ́ pé ó ń jí oúnjẹ ayé ẹ̀ ìyàwó á sùn lọ bíi concubines á lọ bíi àwọn ọmọ gan-an tó bá ṣe rubbish wọ́n á mọ̀ pé so àwọn orú wọn even tó ṣàkóso lórí it's just because bàbá yìí ò ní much lọ́wọ́ òun lọ́rọ̀ ṣe rí bẹ́ẹ̀ then ọmọ ẹ̀ ló gbé sáyé gbogbo publicity yìí kí bàbá ní tẹ́lẹ̀ ni bàbá it has entered his brain kí ni ti wọ inú orí bàbá lọ ó jẹ́ kó máa misbehave don't expect too much kí bàbá bọ́ta kó caution kan fi bàbá dà kan fi dà kí ni ìyàtọ̀ náà méjèèjì èèyàn jẹ́ bitter soul ẹni kó correct another bitter soul no kò lè correct ẹ̀ bàbá jáde ń jọ́ kìíní àná ó ní wípé bóyá ẹ ṣe ń jà tí gbogbo ẹ ṣe fọ́jú pọ̀ ni ó tẹ̀wọ̀n lọ́rùn ṣé ẹ ti gbàgbé ni. Baba is okay with the crisis going on. He's happy. The man wa fracas and we keep calling him Baba. I want to do all respect to him just because of Moniku. So he has really seen himself as the overall head of everyone. I cannot listen to any advice.